Ahmadi. Alhamdulillah alladhi adana. Maulana. Alhamdulillah alladhi adana. Maulana. Binurihi shamsul huda. Baramu Maulana. La ilaha illallah. Muhammadu Maulana. Mumiduna murisiduna lillahi. Maulana. Mumiduna murisiduna lillahi. Ya himata Sheikh Ahmad bin Salim At-Tijani. Radiyallahu anhu. Ya himata Sheikh Al-Haji Ibrahim bin Abdullah Yas. Iyas radiyallahu ta'ala anhu. يا همة الشيخ المقدم محمد الأول أول radiyallahu ta'ala anhu. اهدر لنا بهذا المحضر فلتأتي بنظرات تأتي لنا بظفر. آمين. الحمد لله له الملك وله الحمد وله المنة والعظمة والكبرياء وهو على كل شيء قدير. آمين. اللهم صل وسلم وارحم وترحم وبارك على سيدنا محمد الفاتح المتحقق صلى الله عليه وسلم. علي لمن أغلقته المتلمس وهو خاتم للرسل وهو إمامهم. آمين. فأول تلك الرسل جاه أكيرا يا ربي يا ربي. آمين. يا ربي يا ربي بجاء الهادي. صلى الله عليه وسلم. يا ربي بجاء الهادي. صلى الله عليه وسلم. يا ربي بجاء الهادي. صلى الله عليه وسلم. فكوف عنا شر كل عادي. اللهم صل على سيدنا محمد فات الماء أغلق الكاتم الماء سبق الناس لك بلاك ولا عادي إلى صراطك المستقيم وعلى آله قدر ومدار العظيم. a fi rúhù àti ìzátù gbogbo àríwáwò àwọn ẹni ọlọ́run tí a pè yìí. Masha Allah. Àti àwọn èyí tí ọlọ́run fún wa ní àǹfààní láti dárúkọ wọn. Masha Allah. Tó dẹ̀ já sí wípé wọn sínú àwọn tí a mọ̀ júwe tí gbogbo ayé ti mọ̀. Látòrí bàbá wa Sheikh Ahmad Tijani ni Mọ̀lánà Sheikh Abdul Qadir, bàbá wa Sheikh Ibrahim. Yes. Kárí gbogbo wòlíì ọlọ́run pátá ọlọ́run máṣálá bá wa kẹ́ wọn. Àmín. Àwọn tí wọ́n wá ṣẹ́kù látòrí bàbá àgbà Mọ̀lánà Sheikh Musa Yahya Agboola. Adamallahu ayata. Kárí gbogbo àwọn tó fi dórí bàbá àgbà Mọ̀lánà Sheikh Muhammad Rabi Adébáyọ̀ Abdul Maliki. Radiyallahu ta'ala. Kárí gbogbo afẹ́ nìkan kan ọlọ́run máṣálá bá ṣàlékún ẹ̀mí gígùn fún wọn. Àmín. Bàbá àgbà nílùú tirẹ̀ ọlọ́run bá gùn wọ́n lẹ́mìí. Àmín. Albarka ima àti zatu anabi sallallahu alayhi wa sallam. Mo fi tí gbogbo àwọn bàbá yìí mo kí gbogbo àwọn àgbàlagbà ní ìkàlẹ̀ Akin. Èmi ò ní láǹfààní àti lè mọ dárúkọ àwọn àgbàlagbà ní ìkàlẹ̀ nítorí àsìkò. Masha Allah. Àwọn tí wọ́n tó bẹ̀ àwọn náà ni wọ́n ti ṣe yẹn. Àwọn bàbá wa lágége àwọn náà ni wọ́n ti ṣe yẹn. Ọlọ́run járe pẹ́ kò sówó lágége àmọ́ kó lọ lágége lánàá. Ọlọ́run ní ba gègé jẹ́ o. Àmín. Albarka nẹ́bí wájú Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Bàbá àti ọkọ̀ irọ́ mi tó bẹ́ẹ̀. Mi fún yín padà. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Albarka nẹ́bí wájú Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Èyí máa ń sọ lójú yín àti lẹ́yìn pé àwa fọ́ fún yín. Àwa fọ́ fún yín, a dẹ̀ gbà fún yín. So kò sí tí ó jẹ́ ká fọ́ fún yín. Kò sí tí a rí lára yín tó kọjá wípé ẹ fi ara yín lẹ̀ fún gbogbo àwọn tá ń bọ̀ lẹ́yìn yín. Wallahi. Àmọ́ àwọn mélòó àwọn àgbàlagbà míì tó já sí pé àwa gan rí lọ́nkà àwa gan ti yẹjú fún ẹ kí wọ́n gan tó yẹjú fún wa. Bàbá tí ó kọ́ ọmọ olóòní jó bàjẹ́ fún yín. Àmín. Àwa dẹ̀ rí ọmọ líle ní wa ọmọ tìrẹ́ là wa. So tó bá gbé wa àwa náà dá padà fún ẹ. Ọlọ́run ní jó bàjẹ́ sá. Àmín. Albarka himma àti zatu an nabi Sallallahu alayhi Muhammadu. wa sallam. Ọ̀gá everybody bàbá àgbà Mọ̀lánà al-Mubarak. Ọlọ́run mọ́ṣálá ìjárí yín pẹ́ sá. Àmín. Albarka nẹ́bí wájú Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ló mọ iye mọ́dádù táwọn bàbá yìí ti gbà. Tó ṣe ká. Wọ́n ti gba mọ́dádù kódà àwọn ìbírú wa yìí. Bàbá àgbà Mọ̀lánà Sheikh al-Islam al-Muqaddam Muhammad al-Awwal. Awwalu. Àwọn ni wọ́n fún bàbá ní Sultan Zakirin. Ọlọ́run ló mọ tí wọ́n ṣe ń jọ yẹn tó fi rin ní Gbàgádà tó fi rin àwọn bàbá yẹn ní kàgé tó fi ń gba ìwọ yóò tọ́ sí oyè yìí. Àwa ti sin orúkọ kò sókọ tá àti pèrè àwa tán. Anakum lasa. Allahu akbar. Kódà àwa tá a já wà lé àwọn fún wa. Ó ti ẹ mọ̀ wulẹ̀ dáko ó ti yé mi sà. Naam. Òun náà ló yẹ kí n sọ pé kódà àwa tá a já wà lé àwọn fún wa. So bàbá àgbà Mọ̀lánà al-Muqaddam Muhammad al-Awwal. Awwalu.
ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn Àmín. alibarika fa àwọn mọ̀lánà sheikh alhaji ibrahim Yes, iyas yes. radiyallahu ta'ala anhu. Àmín. bàbá ìmáàmù Lẹ́kì 001 tẹ́mi bá fẹ́ pé wọn àbí mo fẹ́ bóyá mo fẹ́ comment sábẹ́ picture wọn bóyá ní màá kọ 001 gbogbo Lẹ́kì so wọ́n ní olówó má jásí kòtò má jásí kànga ọgbẹ́ ni wọ́n jẹ́ ní owó ẹni o anukumla ok tọ wọ́n ní ká yọ owó méjì ibẹ̀ kúrò ok number 1 bàbá ìmáàmù Lẹ́kì ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín Àmín. tí n bá ti rí mẹ́sẹ̀gì mọ́mù tí n bá ti rí mẹ́sẹ̀gì mọ́mù either voice note ni àbí whatsapp call ni mi ń wulẹ̀ béèrè pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kórí ìmáàmù ò ní mẹ́sẹ̀gì ẹ lásán ó ti zẹ̀ ni bàbá ìmáàmù ọlọ́run ló mọ iye jọ́tẹ̀ ti dùn wá nú ọlọ́run mọ́ bẹ̀yìn náà nú jẹ́ láéláé Àmín. alibarika nẹ́bí wájú ọlọ́run Sallallahu alayhi wa tí sallam. gbogbo àfa bá rí báyìí àwa Zákírò ò ní dààmú Láyọ̀ ní jẹ́ àmọ́ nígbà tó já sí pé ìwọ ṣéwù tó pè wá mọ́ òlùdì gan 500 naira mẹ́wàá ló ná ó dẹ̀ jó fún 30 minutes ó tún wá ń sọ fún àwọn ọmọ pé ànáwó 1000 mẹ́wàá kò sí ṣéwù náà lẹ́ni o bá fẹ́ pè mí owó mi rè kò sówó jẹ́njókòó ń lé mi ó pè mí kí n mọ̀ sùn bàbá ìmáàmù Lẹ́kì kò ní bàjẹ́ fún yín Àmín. mọ̀lánà Sheikh Jamaluddin ọlọ́run já rí yín pẹ́ sà Àmín. mo like tẹ́yìn máa ń porúkọ mi wọ́n ní Zain inú mi máa ń dùn gan sà nam Mahir Zain ọ̀tá yìí máa ń pè wọ́n ní Zain inú mi máa ń dùn gan bàbá mọ̀lánà Sheikh Jamaluddin ọlọ́run ní anakumullah ọlọ́run ní jẹ́ bàjẹ́ sá Àmín. alibarika nẹ́bí sá Àmín. bàbá àgbà owó yẹmí àgbà mọ̀lánà Sheikh ẹ̀rí òkè dáadáa ni ẹ̀rí báwa ti máa ń wí lọ́rin tiwa wallahu yasimuka minan nas la takafu darakan ولا تخشى ولا حول ولا قوة إلا إلا بالله بالله العلي العلي العظيم. mo kí gbogbo àwọn ìyàwó àgbà lówóró àwọn ni wọ́n tọ́ wa nígbà tá a wà lówóró ọ̀dọ̀ ìyàwó àgbà tí wọ́n jẹ́ mọ́mì tiwọn ọ̀dọ̀ wọn lèmi ń gbé pálọ̀ lèmi máa ń sùn báyìí wọ́n dẹ̀ ṣe dáadáa fún wa tó bá irọ́ àsùnmọ́ṣáláṣí tó bá yẹ kó ṣe aburú fún wa táwọn náà eré wọn lé ní àjòjú wọn kò sí nǹkan kan tó fẹ́ ṣe náà wọn lè ṣe nǹkan kan náà Sayyida Aisha ọlọ́run níjó bàjẹ́ Àmín. alibarika himọ bàbá àgbà lówóró wájú Àmín. ọlọ́run gbogbo àwọn ìyàwó àgbà ìyàwó barista ọlọ́run já rí yín pẹ́ o Àmín. inú ìyá inú wọn da púpọ̀ inú wọn ti pure jù ọlọ́run níjó bàjẹ́ Àmín. ká ní bí mọ́mú ṣe ń ṣe fún wa yìí ní sà tí àwọn bá ti pè wọ́n sẹ́yìn inú ilé àrùnkùnlá ní pé wàá mọ̀ o gbogbo à ń lọ Àbújá à ń lọ owó ìtẹ́lẹ̀ rí wa àrùnkùnlá àwọn bá ti mọ́ pé wà barista ọlọ́run níjó bàjẹ́ Àmín. ọlọ́run níjó bàjẹ́ Àmín. alibarika nẹ́bí wájú ọlọ́run Sallallahu alayhi wa pẹ̀lú ògo sallam. ọlọ́run ó gba àwọn ọmọ yín ọlọ́run jẹ́ kéré lára wọn Àmín. alibarika nẹ́bí wájú ọlọ́run alibarika nẹ́bí wájú ọlọ́run Sallallahu alayhi wa gbogbo àwọn yàrá gbóyin pátá ni àkì yàrá àgbà láti Àbújá ọlọ́run jẹ́ àárín yín pẹ́ sallam. Àmín. alibarika nẹ́bí bàbá wa tí wọ́n jẹ́ host tèní wọ́n fẹ́ràn nẹ́bí púpọ̀ Sallallahu alayhi wa wọ́n sallam. ní ti jọ́ tí mo mú kó wa lọlé wọn èmi Bíntu àtàfáyì Oze alọ ìrọ̀dà Thomas Estate arákùnrin ìmáàmù ni bẹ́ẹ̀ àjọ lọ ni alọ ká ọmọ lébi ọwọ́ ìdájí alẹ́kọ̀ọ́ ni àbí mi tẹ́ arákùnrin ẹ̀ mọ̀ wọ́n rí ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ilé ẹ̀ mo mọ̀ pé arákùnrin ilé ẹ̀ mọ̀ káwọn kan sì wà tán máa ń ná bàbá Amiru ni mo mọ̀ tán máa ń ná rówó báyìí bàbá Alékèsítù àwọn ni mo tún rí tán máa ń náwó bẹ́ẹ̀lì ẹ̀ mọ̀ wọ́rí ní bẹ́ẹ̀lì lèmi ó gbà ń bí lẹ́yìn ní arákùnrin àti lọ ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ sá Àmín. albarka ima neb Sallallahu alayhi Muhammad wa sallam. bàbá àgbà kí ó tó wá ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Àmín. albarka nebi wájú ọlọ́run bàbá àgbà ṣàìná ṣínà pẹ́látù àmọ́ ìta fún yín ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Àmín. albarka nebi Sallallahu wájú alayhi wa ọlọ́run sallam. bàbá àgbà alhaji wa Abdulrazak amiru limomini taba ti rí yín bàbá amiru lárí àwa ń jẹ lọ́dọ̀ amiru ọlọ́run bọ́lá amiru jẹ́ o Àmín. albarka nebi wájú Sallallahu ọlọ́run alayhi wa sallam. ọlọ́run ní fi yín lẹ̀ láíláí Àmín. mo kú mọ̀ kẹ́ máa sanwó amiru. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Annabi Muhammadu Rasulullah. Annabi Muhammadu Rasulullah.
Annabi Muhammadu Rasulullah. Annabi Muhammadu Rasulullah. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. Annabi Muhammadu Rasulullah. Annabi Muhammadu Rasulullah. Annabi Muhammadu Rasulullah. Annabi Muhammadu Rasulullah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Annabi Muhammadu Rasulullah. ولست أرى مستحسنا غير وجهه صلى الله عليه وسلم. لست أرى قال شيخ إبراهيم. Yes. شوني ميوريري مستحسنا غير وجهه لأن تواجه وجوه في فاين توتا النبي صلى الله عليه وسلم. شوني فليذا جمال ليذا جمال فليذا جمال غير وجه المدثر مرادي يا كون المصطفى محمد صلى الله عليه وسلم. مرادي يا كون المصطفى عين عينه وإلا فموتي فيه شوقا لأنصري. شواني جن promise you are nabi. شوني لك العاد مني يا رسول فإنني شوني أحبك حتى حين في القبر أدفن شوني أتيتك لا رجو شوني لك العاد مني مو promise والنبي يا رسول فإنني شوني أحبك حتى hina fili kọburi odifanu. ṣé o ní tí fi jáde láyé yìí máa nífẹ̀ẹ́ wa nábì ni. sallallahu alayhi wa sallam. ṣé o ní àtẹ̀yìntù kàlà àríjù mi ò fẹ́ nǹkan kan mi mọ́. síwáka muhammadani 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 muhammadu. sallallahu alayhi wa sallam. àtẹ̀yìntù kàlà àríjù síwáka muhammadani. شوني وأنت مزوري أنت للخير معدن. شواني فأيو جميع الرسل gbogbo àmì ta fún gbogbo àwọn ànábì Ọlọ́run hayyun muhammadi nínú tànábì láti yọ fún wọn. sallallahu alayhi wa sallam. yòǹbó ànábì. sallallahu alayhi wa sallam. ẹ̀wọ̀n ni Musa tó bá jọ palẹ̀ ó lè doríṣiríṣi kódà kó di ràkúnmí nínú tànábì láti fún. sallallahu alayhi wa sallam. fàáyù jẹ̀mí rusuli. Hayyu Muhammadin faminihu ilayhi kullu shani muhammama. Shoni fa asartuhu bal Mustafa duna gairihi. Oni walau ummu kulli sumi walau kana Maryama. Ṣé o wá challenge gbogbo àfáàyè. Oni faman rama dariki. Fistiyaki nabiyina tani kó jáde láti jọ́ tí ṣe òtí sọ àti ìrí o ẹni tó lè challenge ṣe òun pé ó dá wa ló mà nẹ́bí yìí sẹ́. Masha Allah. ṣé o ní fàmọ́ rọ́ọ̀mọ̀ dáríkì fistiyaki nabiyina ṣé o ní fàkọ́dí rọ́ọ̀mọ̀ amúran mustahalani muharrama. ṣoni rasulun mina limawla wa adama lam yakun. nígbà tí wọ́n ti dá Ádámọ̀ abulibashari wọ́n èyí tí ẹ̀ tí mọ ibi tó fẹ́ fọ̀rọ̀ ẹ̀ gbà. rasulun mina limawla wa ibrahim lam yakun. bàbá àgbàgbọ́ tànàbí ta tọ̀dọ̀ rẹ̀ jáde kódà wọ́n èyí tí mọ tó fẹ́ fi ṣe tànàbí ti ń bẹ. Ibrahima. rasulun mina limawla wa yunus lam yakun. ẹja ò tí lálàgbé yóò gbé anabi Yunus àmì anabi tí ń bẹ. Yusufu. rasulun minal mawla
wa Yusufu lamuyakun kódà ọgbà àwọn tí wọ́n ń fọ̀bẹ gera wọn lọ́wọ́ níjọ́ tí wọ́n rí ànábì Yusufu ànábì Yusufu ò tí ì mọ̀ pé òun máa exist tá ànábì ti ń bẹ. Suleimana. Yòǹbó ànábì. Sallallahu alayhi wa sallam. Rasulun minali mawla wa Musa lamuyakun kódà ọlọ́run ànábì Musa kò tí ì mọ̀ pé ọlọ́run sọ fóun pé sí àbú ìlà Fìràwọ̀nà ìnáwó tọ̀gá tá ànábì ti ń bẹ. Masha Allah. Rasulun minali mawla wa Haruna lamuyakun ànábì Haruna kò tí ì mọ̀ pé yóò padà di Haruna àkí ànábì ti ń bẹ. Suleimana. Rasulun minali mawla wa Sulaimana lamuyakun ànábì Sulaiman pẹ̀lú gbogbo ọlá tó ní kò tí ì mọ̀ pé òun exist tá ànábì ti ń bẹ. Sallallahu alayhi wa sallam. Rasulun minali mawla wa Isa lamuyakun Jésù ọmọ Maria kò tí ì mọ̀ wípé ẹni tí ó bí òun ò ní ní bàbá tá ànábì ti ń bẹ. Sallallahu alayhi wa sallam. Rasulun minali mawla wa Jibirilu lamuyakun Jibirilu tá ànábì ń bí pé ó tiẹ̀ tọmọdún mélòó tó ní láàdìrí mi mọ́ o ó ní àmọ́ ó tiẹ̀ nímọ̀lẹ̀ kan tóun máa ń wò báyìí òun ti rí nígbà ayé báyìí ànábì wa rẹ̀ ní pé àjò tiẹ̀ kéré Jìbìrìlù ọmọ kékeré tiẹ̀ ní ẹ́ ìwọ ìmọ̀lẹ̀ tó ń rí yẹn ìmọ̀lẹ̀ mi ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Rasulun minali mawla wa Adama lamuyakun فيبقى رسولا دائما ومعظما فإن تسألوني عن حبيبي وسيدي شوني فتوها حبيب الله من غير ما وما فوقتي وساعتي صرفت لذكره صلاة ومدعا منه قد سرت جيلا النبي صلى الله عليه وسلم. barali kaliba hubula ashimi Muhammadin kọsídà tí màmú máa ń fẹ́ gbọ́ nìyẹn taka wá fanaomi biligara mili musa idi rasulun minali kanzili kadimi manalu ta ayyara fi khatirul mutaraddidi ubudatuhu makirunatun bisiyadatin bashirun nadirun qasidun khairu maksadi mazallatu ul'izzul qadimu jalalu jamalun fayabudu bil jamalil mujaddadi fakirun ganiyun hamidun wa muhammadun fakirun ganiyun hamidun wa muhammadun shawni jawadun karimun madiuhu khairu munshadi walaysa yura man dama hudaru dariyan madaddari illa nalahu khairu munjidi مولانا وهذا قديم قد يأتى متكففا شوني فملي له كفيك يا خير سنددي وكن إسنه أما يكاف وكن له فعلي وزارو يلفاك أحمد سيدي النبي شوني عليه الصلاة ربه أكا قدره مع الأهل والأصحاب بل كل أحمد شوني قدالي يقاد لهبي وهو مبرز بأن المجلي في محبات أحمد لذلك أكدي صلى الله عليه وسلم لذلك أكدي في الوجود بأسره قضاء ذوي الأملاك غير مفند فللت شفاة المعتدين وطال من أؤدد أذهانا لإدراك مقصدي وفرقت جمعا للأبات لجامعا لأشتات أشواك بقلبي مؤبد بحب النبي محمد صلى الله عليه وسلم بحب رسول الله طه محمد حبيبي إلى العالمين الممجد حبيب خليل تم معنا وصورة ووصفا وذاتا غير ما ومرصد شوني تكمل في الحسن غيبا ومشهدا ونفعل إذا كتو المصطفى عند مشهد شوني وأسنا عليه ربنا بكلامه ونفع يا بليغ دونه يد مسند ويكفيه مدعا ذاته ذات النبي محمد
ويكفيه مدعا ذاته وصفاته محمد فعل الأمد من أمد أحمد الحمد لله الذي هدانا مولانا الحمد لله الذي هدانا مولانا بنوره شمس الهدى برهام مولانا لا إله إلا الله محمد مولانا ممدنا مرشدنا لله مولانا ممدنا مرشدنا لله nítorí wà máa yóò híbùní wà máa yàrá ní. مولانا wà máa yóò híbùní wà máa yàrá ní. مولانا fìjánà tilẹ̀ kò lè débè la bó ta dé Maulana. لا إله إلا الله kìsànà ní kàlífàtù Tìjànì. kìsànà ní kàlífàtù Tìjànì. مولانا Muhibbatun min sayyidil adinani Maulana. لا إله إلا الله محمد مولانا Allah ataita qauman bilisanil haqi. مولانا Bi nasara musliman barahamu Maulana. لا إله إلا الله محمد مولانا Ya Mustafa Sayyidi. يا مصطفى سيدي Ya Mustafa Sayyidi. يا مصطفى سيدي Ẹ̀kan sára sànàbì. يا مصطفى سيدي Ẹ lè yòǹbó ànàbì. يا مصطفى سيدي Ya nura nuru. Ya nura nuru lhuda. Huda. Huda da da huda. Habibullah. Ya يا مصطفى سيدي Safiyullah. يا مصطفى Sọ pé سيدي Allahumma salli ala Muhammadin. اللهم صل على محمد Allahumma salli ala Muhammad. اللهم صل على محمد Ya Rasulallah. Annabi Muhammad. Rasulallah. Annabi Muhammad. Ya Mahi. Annabi Muhammad. Rasulallah. Annabi Muhammad. Ya Mahabubi. Annabi Muhammad. Rasulallah. النبي محمد Hayati. Annabi Muhammad. Rasulallah. النبي محمد Mamati. Annabi Muhammad. Rasulallah. Annabi Muhammad. Rasulallah. النبي Rasulallah. النبي سيد الوجود. Annabi Muhammad. سيد الوجود. Annabi Muhammad. سيد الوجود. Annabi سيد Muhammad. الوجود. Annabi سيد Muhammad. الوجود. Annabi سيد Muhammad. الوجود. Annabi سيد Muhammad. الوجود. النبي محمد سيدنا محمد رسول الله عليه السلام الله. alhamdulilayi sẹ́yìn dàbí wa ayé pé ó yá má bọ̀ àbúrò zayin.